mo kí gbogbo lákọ̀ọ́kọ́ kí n tó máa lọ mo kí gbogbo ẹ̀yin ọmọ bíbí Yorùbá káàkiri àgbáńlá ayé pé a kú àsìkò ọdún ẹ̀mí wa yóò sọ̀pọ̀ ẹ̀ láyé. Lórí ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́ nǹkan kan ló ṣẹlẹ̀ tí a fẹ́ kẹ́ ẹ wò ṣùgbọ́n ká tó jọ máa wò lọ mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣàdúrà fún ìyá tí ẹ̀ ń wò lójúmọ́ màwòrán yìí. Adúpẹ́ fún Ọlọ́run, a sì ẹ̀yìn fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad. Ọpẹ́ ẹwọ náà mẹ́jọ kan. Sàlátù gbàgbé ọlọ́run máa nàmí ìlú Mọ̀dínà àdápadà rẹ̀ lórí Ọlọ́run fẹ́fẹ́ rí ẹ̀yìn. Ọlọ́run Olódùmarè bá ní gbogbo ẹ̀mí gbogbo fún bàbá lè máa mú un. Bá ní gbogbo ẹ̀mí gbogbo fún wa kọjá mi gbóògùn. Wọ́n láṣẹ pẹ́ kí Ọlọ́run Olódùmarè kọ́mọ́dé mi wọn légbodò. Ọmọ wa náà kọ́lọ́dé wọn pẹ́ fún wa. Ọmọ ṣe wọ́n ní àdàgbà yọ owó kọ́lù wọn. Ọmọ ṣe wọ́n ní àdàgbà yọ ìdíje tí wọ́n kó wa jẹ̀pẹ́. Torí bàbá náà wọ́n bá wa jìnnà. Ọlọ́ àṣìṣe àmójì Ọlọ́run. Níwà tí ń lò ní Ọlọ́run má jọ tán. Gbogbo àwa táwa ń tẹ̀lé bàbá ìmáàmù Ọlọ́run má jà gbèrè tìjú. Ọlọ́run má jà gbèrè tìjú. Ọlọ́run má ṣàánú wa. Ọwọ́ ajé káwọn ọmọ tiwa náà gbogbo ẹ̀yin tẹ̀lé bàbá lè máa mú. Nǹkan yóò ní bàjẹ́. Ọ̀rọ̀ yóò ní dàrú. Àwọn ọmọ yóò kú òun ó dé èèyàn. Iṣẹ́ tẹ̀ wá ń ṣe yẹ ní títí o. Ilé tí ò ní ṣe báyìí. Àgbáyé pọ̀ lánàá. Gbogbo àwọn tí a ti sọ ọmọ lọ́kọ́ náà dá wọn padà wá. Gbogbo ọlọ́run ìṣẹ́. Wọ́n bá wa kó gbogbo rẹ̀. Ọlá ìgbà kó sí ọlọ́run. Ọlá aláhàólà. Ọlá àbùwárà. Ọlá àbẹ̀lẹ̀ àyèdà. Sọ́lá ní ìṣẹ̀dá ìrà. Àdúrà tí mo fẹ́ ṣe fún wọn ni pé gbogbo tí ń jẹ́ èso ara wọn kọ́lọ́ mọ́ jẹun sunkún lórí ẹ̀ kọ́lọ́ jẹ́ kí wọ́n jẹun ọmọ kọ́lọ́ bá kọ́ mọ́ fi àwọn ọmọ pa wọ́n lẹ́kún kó sì bá ní ṣe dáadáa fún wọn. Torí pé ìyá tẹ̀ ń wò yìí ìyá dáadáa ni wọ́n, ìyá alálùbáríkà ni wọ́n, ìyá àdùnnú ni wọ́n, ìyá tí èèyàn máa fi tọrọ ìyá ní ìyá yìí kí wọ́n á máa lọ. Ṣé rí ìyá tẹ̀ ń wò yìí ń jẹ́ kí ní kẹ́ ṣàdúrà fún wọn ni pé kọ́ sọ wọn nínú ìyà tí ó ṣe ohun tí wọ́n ṣe yìí. Ẹ rántí arákùnrin kan tí ó mọ tí ó wá ń gbà kan tó ń ṣépè fún Àmọ̀tẹ́kùn Oòduà pé Àmọ̀tẹ́kùn Oòduà abẹ́ranko Oòduà tí wọ́n ń pè é níjọ́ tí ọba wọnú láélára èmi kan ni mo sọ̀rọ̀ tí Àmọ̀tẹ́kùn bá wọlé Àmọ̀tẹ́kùn náà ni ó kú ó yóò wọ ẹgbẹ́ jẹ́jọ́ ìjọba bá wọ̀ yóò wọ ẹgbẹ́ jẹ́jọ́ bí ní bàbá rẹ̀ bá ní ẹni tọ́ rẹ̀. òun ó jẹ́ ẹlẹ́wọ̀n òun ó jẹ́ tó bá tún wá ní ilé ayé lára tó bá tún ṣe gbá tó bá ṣe kí n pè lọ́kùnrin wọ́dà àwọn tí máa ń tẹ́mọ́dé táwọn ẹlẹ́wọ̀n. Ẹran ti arákùnrin ọ̀hún màmá tó bí rè arákùnrin wà lára tó gbógun ti Dr. Yunus Tọ́lé Àjàyí lára nítorí aṣáájú mọ̀ ni pé bárakùnrin ṣe á gbógun ti ìyá ètò bó ṣe gbógun ti àbá ìmáàmù tó ẹ̀wà wò ìyá màmá ìyá àlùbáríkà ìwà bá bàbá ìmáàmù ṣe ọdún wọn bá wọn ṣe ọdún iléyá ọdún bàbá ìmáàmù wọn ò tún wá bá wọn sọ ọdún lásán wọn tún wá ṣe àdúrà kan ṣe àdúrà wọn tún wá ṣe fún bàbá ìmáàmù Ògbómọ̀ṣọ́ lára ń tà ń sọ fún yín nù pé àwọn kan ló wà nídìí ọ̀rọ̀ tọ́rọ̀ fi ń dàrú gbogbo òṣìlẹ̀sùn ká sí kí ni o ká kọrí síbi kan náà irú arákùnrin tí ń pariwo ẹni náà ní ìsìn tí màmá wọn ṣàdúrà bàbá ìmáàmù lọ́la tún dáadáa àwọn kan ní ọkọ̀ ọ̀bọ̀pọ̀ lọ́rú ẹni náà. Akànfẹ́kẹ́ mọ̀ wípé gbogbo tí ń ṣẹlẹ̀ pátápátá lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn kan ní ẹ̀wà ndí ọ̀ṣùgbọ́n bẹ́ẹ̀ tá à ń bí Ọlọ́run ọba Elédùà ní pé pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba yóò bá wa rọ̀ wọ́n. Ètò bá kọ̀ tó bá lóun ò ní gba rírọ̀ Ọlọ́run ọba yóò bá wa yẹpẹrẹ rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Kí n tó mọ́ lọ mo fẹ́ kẹ́jẹ́ ká tó panu pọ̀ ká tún ṣe àdúrà fún màmá yìí ní tí ń dùn wọ́n nú sẹ́ kọ́lọ́run ọba kọ́ mọ́ fi pa wọ́n lẹ́kún. Báyọ̀ bá ń ṣàdúrà fún bàbá rẹ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ àti gbogbo àwọn tí wọ́n bá dúró tì wọ́n náà pátá Ọlọ́run ọba mo bẹ̀ nínú àánú rẹ̀ mọ́jà dúró ṣe wọ́n o fi wọ́n lọ́kàn balẹ̀ o mọ́ fara ní wọn kò jù bá ń lọ o ó dàbọ̀.